máa ń ṣe wáàsí lójoojúmọ́ ìyẹn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ọjọ́ta ìyẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Alhaji Amao number 2 ẹwọ́ bí Ògùdù road níbẹ̀ yẹn wà. Nígbà tó di ọjọ́ kan a wà ní Central Mosque lọ́jọ́ta ní Kazeem Street, àwa àtàwọn council of imam lájọ wà, àwọn alápapọ̀ imam kálukú wa máa ń dára wa lẹ́kọ̀ọ́. Ibi tọ́rọ̀ nǹkan ti gbà wọlé sí mi láàrin o kí wa náà gbọ́. Ẹnìkan wá dìde láàrin àwọn àfáà wa tájọ ń dára wa lẹ́kọ̀ọ́. Ó wá ní ànábì ni pé bí a bá pè wọn àsùbá tí òjò bá ń rọ̀ ọkà àdìsí jáde ń jọ náà lọ́hùn. Ó wá ní ànábì ní ká sọ pé sallu fi buyutikum lẹ́yìn ìgbà tí èèyàn bá pè wọn àsùbá tán as-salatu khayrun minan nawmi tẹ́ bá sallu fi buyutikum sallu fi buyutikum kúnyàn wílẹ̀ mẹ́ta. Ibẹ̀ ni yèmí ti ń sọ bọ̀ díẹ̀díẹ̀ kí bí báyà èmi náà kásà déédéé sọ pé báyà kíní yìí àwọn òsèmá kíní kan wọ́n á dìde láàrin wọn. Wọ́n á ní ẹ má bínú títa bá pèrò tán pẹ̀lú òjò tí ń rọ̀ lazan ló pèrò táwọn. Ibà lè sọ lédè Yorùbá kò ní ìdíkà lè sọ pé sọ lùfíwèé tó kan ibà lè sọ lédè Yorùbá pé ẹ kírun lé yín o ẹ kírun lé yín o ẹ kírun lé yín o ní sábà bí òjò tí ń rọ̀ nítorí pé Ọlọ́run ò fẹ́ ìnira fún ẹnì kankan. Gẹ́gẹ́ bí tálù Kùránì àgbẹ̀ yuridullahu bikumul yusra wala yuridullahu bikumul usra. Afa Adam pé rárá o a gbọ́dọ̀ kọ́kọ́ sọ èdè Lárúbáwá náà ní ká mọ́ sí èdè Yorùbá o àmọ́ èdè Lárúbáwá tó jẹ́ bí ànábì o a gbọ́dọ̀ kọ́kọ́ sọ náà gẹ́gẹ́ bí májẹ̀mú mo ní májẹ̀mú tani ó ní májẹ̀mú Ọlọ́run ìwo ó ní kí n má pèrè ohun tó bá ma afáfá jọ ní gbogbo wa. Ibẹ̀ mo ti dìde pé ẹ̀dá kan ẹ̀yìn àgbàlagbà bàbá olórí láti di bẹ́ẹ̀ lọ́dún náà ajé tí mo bí bẹ́ẹ̀ bàbá ti wà lẹ́jọ́ 80+ nígbà yẹn. Ẹ má bínú bàbá ìwọ̀n táǹkì yìí gan èdè ìran wo ni wọ́n lédè èdè Lárúbáwá èdè Ànábì Muhammad mo ní gbogbo ẹgbẹ́ ní ìtumọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló dé tá a máa kí irun lédè Yorùbá ẹgbẹ́ lọ́la sìn wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló dé tá a máa wí lédè Yorùbá wọ́n ní láyé àgbọ̀dọ̀ wílé mo ní tá a bá wá wí lédè tá a bá kí irun lédè Yorùbá ńkọ́. Afábìláì sọ̀rọ̀ níjọ́ náà ó ní tá a bá kí lédè Yorùbá Ọlọ́run ò ní gbà. Ibẹ̀ ni mo ti bú ẹkún láàrin wọn. Ọlọ́run ò ní gbà wọ́n ní bẹ́ẹ̀ ni ọsọ ni àbọ̀jáde lẹ́nu rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yìn àgbàlagbà àwùjọ council of imam wà yìí ẹ̀yin ìmáàmù yẹn àfàtà kí olóṣìṣẹ́ ayé àni tó wà Amẹ́ríkà sí bẹ́ẹ̀ ẹgbọ́n sí bí wọ́n ti wí nu bàbá olórí láti fi dáná àfàtàfi bá a ti bá nu o n tẹ́ tọ́ fún àánú o wọ́n ní ọyọ́ òní gbà ni wọ́n gbé o oní láti ń tẹ́lẹ̀ o mo ní ta lọ́tọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní gbàgbà wo ẹkún ló gbé mi sọ gbólóhùn náà wípé ha ìwọ Ọlọ́run nǹkan ti ṣèràn mi ìyẹn ní bẹ́ẹ̀ ni ẹ̀yin ìran ìjọ Ọlọ́run ògbédè ẹ̀ lè fi dé yín sí lọ irú ra wọn wá wọ̀ yìí Ọlọ́run kí ló dé tó fi ṣeré ìdè mi ìbànújẹ́ ni mo fi kó tíra láàrin wọn mo kú bẹ́ẹ̀ lọ́jọ́ náà ẹkún ni mo bá délé ẹkún tó lágbára nínú ẹ̀mí ẹ̀kọ́ tọ́ ní ká máa sọ fún àwọn ojú ọ̀tọ̀ ní ká sọ fún ẹ̀mí omi bọ́ lójú mi mo ti sọ fún ẹ̀mí jọ náà. Nígbà tí mo délé ibẹ̀ ni mo ti ń bẹ Ọlọ́run pé Olódùmarè ìwọ Ọlọ́run ṣé lóòótọ́ ṣé Muhammad sáwà náà nílẹ̀ Yorùbá tó báyìí pé ọ̀ràn ti wá nílẹ̀ Yorùbá mo fẹ́ bá Muhammad sọ̀rọ̀ mo fẹ́ kó fún mi láǹfààní láti bá Ànábì sọ̀rọ̀ mo fẹ́ gbóhùn rẹ̀ mo sì fẹ́ rí kí n bí wọ́n lè dé sẹ́yìn lẹ sọ pé Ọlọ́run ní ká máa lo èdè tiwa mọ́ èdè tí yín lọ́lọ́ ní ká máa lò. Ohun tí mo sùn níjọ́ náà èyí tí mo rí rè ìrìn àjò mi bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nígbà mo yan náfìlà kan kódà èyí tí mo ń ká náfìlà bó sáà tó mo yan náfìlà orí náfìlà ni mo sùn lọ sígbà tí mo rúkú tàbí àbígbà tí mo forí kalẹ̀. Ibẹ̀ mo ti pàdé arákùnrin kan àgbàlagbà ni ó dé fìlà abetí ajá ó sì wọ aṣọ funfun àwọn aṣọ dànsíkí táwọn àgbàlagbà máa wọ̀ lẹ́ẹ̀ Yorùbá ó ní mo rí arákùnrin ọ̀hún àwa alájọ wà lórí ilẹ̀ funfun ó pè mí lóko mi kò pè mí ní sáàsì tójú ọkọ̀ tí wọ́n ń pè mí Adétúnjí ló pè mí ó ní Adétúnjí wò mí dáadáa mo ní ẹ dákun ibi mo ti wò lóyún náà lọ́nà mo ní Ànábì Muhammad ni mo wá ó lé mi náà ni àmọ́ ọkọ̀ tí mò ń jẹ́ nínú ìran yín ó ní Ọ̀rúnmìlà Muhammad kan dákọ̀ fún yín òjíṣẹ́ yàrá ìran àwọn Lárúbáwá ni Adétúnjí o ìran Yorùbá ń bẹ nínú ìgbèkùn tó ní agbára wọn ò sún yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ wọn ò sún yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ wọ́n ti sún ìran ọmọ Yorùbá ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sínú ọpọlọ yín ni wọ́n dé ẹ̀yin náà wà ní ọpọlọ àwọn àrọ́mọdọ́mọ yín fún ìran oníran. Adétúnjí o lọ bí àwọn àgbàlagbà léèrè nínú ìran Yorùbá ìran tí olóòtú nìkan bá ilé wọbẹ̀ tó bá ń sọ fún wa pé wọn ò lọ́lọ́run á jẹ́ pé kò sókọ̀ kàkà tí wọ́n fún Ọlọ́run wọn òjíṣẹ́ wọn ò sì ní dìde àfi nínú ìran wọn wọn ti mú ní orúkọ òjíṣẹ́ ìfẹ́ fún wọn lórúkọ nínú ìran wọn. Lọ bí ìran ọmọ Yorùbá léèrè tó bá jẹ́ ọmọ Yorùbá wípé ta ló jẹ́ kí wọ́n mọ Olódùmarè ṣé Muhammad Lárúbáwá ni àbí Jésù ọmọ Ísírẹ́lì tó bá ti fún ọ lésì kò sésì kankan tẹ́nì kankan lè fún ọjọ́ pé wọ́n mọ̀ dorí kodò lọ.
ṣé bá wà láwọn aláwo ni sọ fún wọn wípé sáwọn aláwo ni wọ́n sọ ọkọ ni àbí olójìṣẹ́ tó lódùmarè rán sí ìran Yorùbá gángan ó lé mi ní Ọ̀rúnmìlà kì í sì ṣe mi nìkan ara àwa tó lódùmarè jọrán òun ni Ṣàngó Ògún Ọbàtálá Ọya ọ̀ka gbogbo wọn gẹ́gẹ́ bí àwọn òrìṣà ó ní tán pè lórí ṣàfihàn Ọlọ́run ó ní ẹni òrìṣà dání jẹ́ òrìṣà ó lòdìṣẹ́ la jẹ́ ó ní kálukú ló sì ní ìlànà tá à ń gbà sí Olódùmarè nílànà wọn ó lé ìran kan ò ní wà kámọ́ sílọ̀ tí wọ́n fẹ́ sílọ̀ wọ́n gbọ́dọ̀ sí ní ìlànà tó Olódùmarè gbà dá wọn ọ̀rọ̀ pọ̀ nínú ìrìn àjò náà nígbà tí mo lajú mo lọ sí wáàsí àmọ́ ìrìn wáàsí ṣe bí mo ti máa ń ṣe tẹ́lẹ̀ mọ́ nítorí ọ̀tọ̀ ni tí mo máa ń sọ tẹ́lẹ̀ ìgbà tí mo gbé wáàsí àwọn tó ń gbé wáàsí mi tẹ́lẹ̀ mo gbà kí láàfáà tó ń sọ yìí mo ní láti máa sọ mi wáàsí mi pé ìran ọmọ Yorùbá ti sọnù Ọlọ́run máa dá wa padà ọ̀rọ̀ mi ò ní kókó má torí tẹ́lẹ̀ tí mo lù kàtírà nítorí máa kọ́nu tí a ní mò ń tẹ̀lé ó ní mò ń ká àmọ́ àwọn olè tẹ̀lé tó gbóntá kọ́nu tí a mọ̀ ìwọ̀n jẹ́ ìbànújẹ́ fún wọn padà wọ́n rí àwọn àrísà kí tí wọ́n kọ̀ ìyàwó lẹ́yìn kọ̀ọ̀kan sọ́dọ̀ ọ̀dọ̀ tiwọn ni ìtàn kó sínú ọpọlọ wa rèé ìjọ ni yèmí bẹ̀rẹ̀ sí ìjọ ni mo bẹ̀rẹ̀ sí rí ti gbẹnu Kùránì gángan ìgbẹ́ wọn wò wọn sọ wọn bá pè àwọn afáàrà àwọn atájọjá àfàmàrà pé ẹ dákun wọn ní ìgbẹ́ náà Kùránì lóòótọ́ pé Ọlọ́run ní dáìrà kan àfikún jìṣẹ́ wọn dìde láàrin ara wọn ni àwọn náà ni àwọn sí Ádámù àwọn náà ni àwọn wàásù Kàmálì dìde àwọn òjíṣẹ́ ara wa ẹ má bínú sí àwọn Kàmálì àti Ádámù sáwọn ni wọ́n jẹ́ kí ìran Yorùbá ọmọ Olódùmarè ní tápá wọn ni wọ́n jẹ́ ká mọ Olódùmarè ajẹ́ pàwọn ni wọn Olódùmarè wọn ní rárá o kálukú náà sọ pé rárá o àwọn yọ àwọn kọ́nà yọ kò sẹ́ni tó lè sọ káwọn ni wọ́n jẹ́ kọ́ tọ́lá wọn kò ní dáàbò Olódùmarè ìjẹ́ máa ń dáàbò ní àlá ìlànà aláwọ̀ ni àwọn náà àwọn ní ajá máa ìlànà àlá nílànà aládùúgbò wa ibẹ̀ ni ọ̀rọ̀ ti ń sí díẹ̀ mo gbéra jọ́nà nígbà mo lọ bá bàbá mi lọ́jọ́ olórí àfáà àti ìmáàmù gbogbo ọjọ́ tata ẹ má bínú torí Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ àwọn bàbá wa ìmáàmù ìtumọ̀ ìmáàmù ni aṣíwájú ọ̀gá kátó kìbá ọ̀gá ní ọjọ́ kankan mo sùn ibẹ̀ ni mo tún bára mi pẹ̀lú bàbá tí mo máa ń ríra mi bàbá àgbàlagbà òun ló ní Adétúnjí kó o lè mọ̀ pé inú ìgbèkùn lọ wà nílà àwọn èèyàn rẹ náà wà tó bá dé mọ́sálásí ní tó bá débi tẹ́ẹ̀ tí máa ń sin lọ́hùn wọ́n jẹ́ kọ́kàn rí ọbẹ̀ níbi fàṣà tẹ́ẹ̀ máa ń kà yẹn èdè tẹ́ẹ̀ fi ń ka kíní o jẹ́ kọ́kàn rí ọbẹ̀ níbi èdè Yorùbá ìtumọ̀ ń tọ́ nǹkan gangan ni kó o gbé ọkàn rẹ mọ́ o ní kó o máa fi gbogbo abẹ́ sí i tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ owó náà ó rí àṣírí ti ń bẹ́ẹ̀ àmọ́ tó bá fẹ́ kí wá káyà yìí àyà tí wọ́n pọ́ǹtì fún mi látọjú oorun ó fi Olódùmarè mi búra òun náà ni àlẹ́ àákùmọ̀ tàkà sóru nígbà tí mo jí lásùbà èmi náà ní pẹ̀lú àkọ́kọ́ èmi náà ní pẹ̀lú ẹ̀kejì ní bá ti pẹ̀lú àkọ́kọ́ wàá bẹ̀rẹ̀ wáàsí kí n ti gbogbo ìdájí ni mo ń ṣe wáàsí o tí má ti pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń pé àsìkò kágbẹ̀rún tó ti súnmọ́ náà nù ó ní ìrun wa sọ̀látù khairu minan nawm kálukú náà ti tètè máa múra nígbà tó yá mo bọ́ sórí mímbà mo bẹ̀rẹ̀ Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin kálukú sí àmín mo bá gbé alihaakumu takasuru ata zuritumul maqabira mo bẹ̀rẹ̀ rẹ̀ báyìí mo ẹ̀kọ́ ni bí èdè lágbà mo ń lò ní o bédè Yorùbá ní o ọkàn mi kàn lọ síbi ìtumọ̀ rẹ̀ káwọn afáàtì bá ń bẹnu ilé ìkan máa gbọ́ mi mo bú ẹkún mo sì ń sun ẹkún níbi mo ti ń sunkún mo ń sun ẹkún kíkankíkan ibẹ̀ mo ti gbọ́ tẹ́lẹ̀ ká pò sí lẹ́yìn mi òsì fúru sáárà nínú etí mi mo dákẹ́ mo wà bá ẹ̀mí mi sọ̀rọ̀ pé ìwọ Olódùmarè o sáwọn ti bẹ̀rẹ̀ ìgbẹ́ ọ̀gbọ́n tí mò ń wí ni òun náà dáhùn ó ní Adétúnjí ní tí mò ń wí nù wọn ò gbọ́ nǹkan kan inú ìgbèkùn tí ìran ọmọ Yorùbá wà ní gbogbo wọn kàn tó bá ní wọn ò gbọ́ tó ń wí ó ní wọn ò gbọ́ kẹ́kẹ́ ó ní wọn ò gbọ́ wọn lẹ́ni tí wọ́n á kó òsì sí mi kí ni jìyà ẹsẹ̀ rẹ̀ tó ti bó ti kò sí o ó ní Adétúnjí kò mà sí àkàkà fún ebi ló gbèkùn lọ́wọ́ ọ̀rọ̀ àwọn tó dúró lẹ́yìn rẹ̀ ò yàtọ̀ sí wèrè kọ̀mọ̀tì ń ṣe ọkà wà lẹ́yìn rẹ̀ náà ni mo ní kọ̀mọ̀tì ń ṣe kọ̀ gbọ́ ó ní kọ̀ gbọ́ mo ní bí wọ́n ti wá ní èdè yìí tí a bá ń kà báyìí náà tí wọ́n gbọ́ àbí wọ́n gbọ́ ó ní Adétúnjí wọn gbọ́ ibi èdè tí wọ́n ní bí kéèyàn máa sọ Yorùbá lé lọ́dọ̀ tí náà àtẹnitọ́ lọ lé àtẹnitọ́ lọ lé ọgbọ́dé yìí
ẹni tó lọ lé kí lọ́dọ̀ wọn lọ àtẹni tí ò lọ lé kí wọ́n gbé dé ara tiwọn ọkàn lè má láǹfààní àti lè kà á ó sì lè má láǹfààní àti lè kọ́ kalẹ̀ lópin ìgbà tí ọba lọ fún kíkọ́ àti kíkà rẹ̀ àmọ́ pé wọ́n sọ èdè kan ní maka pé ọmọ alárúbáwò kò sọ fún wọn pé irọ́ ni gbogbo ìran lárúbáwá lọ́gbọ́ wọ́n gbọ́ gẹ́gẹ́ bí èdè tinú wọn àmẹ́ni tí bẹ̀lẹ́ yẹn gbogbo wọn pátá ní gbogbo pétápẹ̀ ilé ìjọsìn tí bẹ lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá tí rẹ́ ti ẹni o ẹnì kankan wọn ò gbọ́ kọ́dà èyí tẹ̀ ń ṣáájú gan fàṣà lásálẹ̀ tẹ̀ ń ká nígbà mo parí ìlú tán ó ní tó ọba orí ìrìn àbọ̀ wa orí ìbò bóyá kí ni o ti ń wá o wá kàṣà tó bá láàrin ẹgbẹ́ tí máa ń wọ̀ bá rúkú wọn gbọdọ̀ rúkú nígbà tí mo parí ẹ̀ka mo rúkú bẹ́ẹ̀ mo ń wò ní kíkankíkan pé bó ní ti wá sí báyìí nígbà sálámà omi ẹkún ti rẹ mí dé nírákẹ́lẹ̀ kẹ̀kẹ́ náà àlìyákùn yìí náà mo tó ká pẹ̀lú ẹkún yìí náà sálẹ̀ ọ̀kan tí mo kà náà lọ́jọ́ náà lọ́wọ́ nígbà mo kọjú sáwọn jàmá mo ní ẹ̀yin jàmá mùsùlùmí ọlọ́wọ́ jẹ́ tẹ́lẹ̀ àgbà wọ́n gbà ẹ dákun nígbà tá à ń kírun lọ́lẹ́ ẹ̀kan ẹnìkan pọ̀ sí ta ló pọ̀ sí inú wa bàbá àdínlẹ̀ ni mo pọ̀ sí àfàṣà àfi kí ni wàhálà rẹ̀ gan-an kákíntàkì ká máa lọ lé kálukọ́ lọ múra díṣẹ́ rẹ̀ ọwọ́ akẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ láti bá àdáró kùtùkùtù kọ́lọ́ mọ́jà arúgbó ẹkún tiwa lẹ́yìn bàbá mi ẹ jẹ́ kí n túmọ̀ ní tí mo kà fún yín ọlọ́run ní alẹ́ hákùmù takaso mo fẹ́ dá ayé ó sì tẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ àtàzórí tùmùlí mọ̀ kọ́ bíra títí tí a fi gbé yín wọnú sàárè kálá sáfàtà àlàmú ikú tọ́ka ẹnìkan yóò kàn yín náà lọ́jọ́ kan lójijì ní ọ̀kan yín súnmọ́ kálá sáfàtà àlàmú yóò kàn yín lójijì ẹni tán gbé lọ tó wọ́n pé òǹkú lójijì yóò kà wọ́n náà ẹlòmíì ó jáde lónìí ọmọ sáré kí n jáde kò sì ní wọlé padà mọ́ tó bá mọ̀ kó wọn ní wọlé padà mọ́ yóò ní sùúrù nulẹ̀ bàbá àdìrí nǹkan máa ti ṣe wá àfáṣà bíi tó ń tẹ̀ ń kárì onítàn gbínú tí mo gbínú tó ń pa mí lẹ́kọ́nù bàdí ni mo nígbà tí bàbá mi ti sí ojú òkè omi ẹkún ti bu bàbá àdìrí ni àfáṣà bí kí ni táwa ń ṣe gan ó láti wà nínú ìgbèkùn ní tí èsè tiwa là ń ṣe èdè tí èsè tiwa là ń ká bàbá àdìrí ni àwọn àdúgbò èso bò tí ò sọ yìí kí ló dé mo ní kí ìṣẹ́jú àwọn náà wọ́n ti sọ wá sínú ìgbèkùn ayérayé ni ìjọ ni mo ti bẹ̀rẹ̀ sí gbọ́n tí mò ń gbọ́ dáadáa tó sì yé mi dáadáa àtijọ́ ni ti lè dúró ibẹ̀ mo ti mọ̀ wípé ihun tí wọ́n ń forí balẹ̀ fún ìran ọmọ alárúbáwá ń ka nǹkan ìtàn ìgbésí ayé wọn wọ́n sì forí balẹ̀ fún ìṣẹ̀ṣe tí ń bẹ ní ìgboro Mákà tí wọ́n ń pè ní Káàbà ìṣẹ̀ṣe ilé ìṣẹ̀ṣe wọn. ẹ̀yin tí wọ́n mọ̀ náà ọ̀rọ̀ ìrìnàjò díẹ̀ nínú ẹ̀rọ